ní Ọlọ́run ní jẹ́ olùṣọ́ ní máa ṣọ́ nǹkan tó dá ó fi mímọ́ rẹ̀ ó fi rọ kiri ká gbogbo nǹkan. ọba náà ní máa wá ṣọ́ àwọn wòlíì rẹ̀ kò ní jẹ́ wọ́n jábọ́ sínú ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ wọ́n parun. ní púpọ̀ gbà àwọn èèyàn máa lérò wípé majmu'atul ma'lumat bẹ́ẹ̀ yẹn ti mọ kéwú tó torí pé nǹkan tó ń jẹ́ kéwú màlúmọ̀ ni information ló ń jẹ́ kéwú. àwọn èèyàn máa wá lérò pé bẹ́ẹ̀ yẹn bá ti mọ kéwú tó náà lọ́lọ́wọ́n bá ti máa ṣọ́ àbí ní rárá o tọ́lọ̀ ń bá ṣọ́ yẹn lára tí ò bá ṣọ́ àkídà rẹ̀ kò sábúrú tó tó láyé. Allahu akbar. tọ́lọ̀ ń bá dasáàrú mọ́ yẹn lọ́wọ́ kò sírin aburú tó tó. àfa kan ọmọ Saudi ni ó dẹ̀ kéwú ní Masar a máa pè é ní Abdullahi al-Qasimi. àbá Abdullahi al-Qasimi yóò bẹ̀rẹ̀ dáadáa àmọ́ lọ́wọ́ òjò ogun lẹ̀ dáadáa. níjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ọkọ̀ tíra kan ó pe tíra náà ní as-sira' bayna al-islam wal-wathaniya, the conflict between Islam and paganism. níjọ́ tó kọ tíra náà gbogbo ayé níyìn gbogbo ayé ní sọ dáadáa ń pa rẹ̀. hatta táwọn kan fi sọ ń pa rẹ̀ wípé dafa bi hadha al-kitab